Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Facetv wòsùwòbí. A kú dédé àsìkò yìí gbogbo títí ń gbọ́ mi nílé lóko nírìn àjò ọ̀dọ̀dùn bí. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Ìbítáyọ̀ Joshua. Bákan náà kí ọ̀gá wa ní ọ̀mọ̀wé ọmọọba Oyèyẹmí Lẹ́kùtì àti àwọn tó ń bẹ ní agodo pẹ̀lú. Bákan náà kí Ọlọ́run ọ̀gá àgọ́ jùlọ ọba láéláé, ọba tiwa, ọba ẹ̀rí, ọba lèwí lè ṣe, a lè ṣe lèwí, ọba ọba ńlálejò wà tó lé jẹ fún. Ọlọ́run gbogbo àgbáláyé adúpẹ́ fún yín olùgbọ́ ọpẹ́ wa. Bákan náà ní ọ̀sẹ̀ tí ó lọ gẹ́gẹ́ bí ètò ọ̀tá máa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ètò ìmọ̀lúláyé ó ní ohun tí a jọ mítọ̀ ní ọ̀sẹ̀ tó lọ ní èyí ní ọ̀sẹ̀ tó kọjá nípa àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ní universal àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà níyìn tó já sí pé dídùn lọ́sàn yóò so nígbẹ̀yìn àwọn ìrìn àjò tí a ti ń rìn bọ̀ yìí. Àmọ́ ní ọjọ́ tòní ohun tí a fẹ́ gbé yẹ̀wò tó ó dá lórí àwọn ọkùnrin ìtàlẹ̀pẹ̀ ní ọkọ jẹ́ pé kí ló fà á tí ikú ọkọ ṣe ń yá ní kíákíá ṣáájú àwọn ìyàwó wọn. Òun la fẹ́ gbé ọ̀rọ̀ ní ọjọ́ ti tòní and the reason why òun náà la fẹ́ gbé ọ̀rọ̀ ní ọjọ́ tòní. Tí a bá wò dáadáa a rí pé takọ-tabo ní Ọlọ́run dá ilé ayé. Ọlọ́run dá Adam ó sì dá Éfà yìí ó fi rọ Adam lọ́rùn ni fún olùrànlọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá ara wa. Àmọ́ ó wá ṣe mí láàánú pé bí obìnrin ṣe jẹ́ olùrànlọ́wọ́ gẹ́gẹ́ bí fún ọkùnrin yìí ó tó á jẹ́ ohun tó tún á ń fa sábàbí tó já sí pé ó tún á mú kí ikú ọkọ kó tún máa yá ní kíákíá lọ́nà wo ni ẹ jẹ́ ká gbé yẹ̀wò dáadáa bó tó àti bí ó ti yẹ. Ní àkọ́kọ́ depression ó tètè jẹ́ kí ikú yìí máa ń wá, frustration náà wà ń bẹ̀, ó jẹ́ kí ikú tètè máa ń wá nígbà tí ẹ̀dá ò lérò pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀. Lóòótọ́ àti ní òdodo nínú ìrìn àjò ẹ̀dá ní ayé yìí àkọsílẹ̀ ti wà tí ó dájú tí a sì mọ̀ pé lóòótọ́ Yorùbá nígbàgbọ́ lórí kádàrá tàbí sọ́npa yìí tí máa ń sọ fún wa pé àyálò èdè ni èdè Lárúbáwá ni. Nílẹ̀ káàrọ̀-o-jíire a máa ń pè ní àkọsílẹ̀ tàbí ká pè ní àkọsẹ̀jáyé ọmọ ènìyàn. Ṣáájú sí tí a bá wò dáadáa ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. A rí ọmọkùnrin tẹ́ pé Ọlọ́run kẹ́ ó rí ìwé kà, ó dàgbà, ó kàwé, ó gboyè lẹ́nu ìwé tí ó kà, oríṣẹ́ gidi Ọlọ́run so blessed lórí iṣẹ́ rẹ̀. Ṣáájú sí ó wá tọ́ pínpín lórí ọ̀rọ̀ ìyàwó níní. Ó padà níyàwó, ọkàn ẹ̀ balẹ̀, inú ẹ̀ dùn, ayọ̀ kún inú rẹ̀. Kò dà ṣiṣẹ́ rí pé ó kọ̀ dédé pé lẹ́ẹ̀kan náà ìyàwó kọ̀ dédé ṣèyìn sí ohun ni débi pé ó bẹ̀ sí fún ọkọ ẹ̀ ní frustration bẹ̀ sí wáyé lọ́tún ló sì débi pé a máa wò pé irú jàǹbá wo ni òun kọ́ra wọn sí yìí. Ìyàwó tó ti fún lọ́kọ̀ọ́bà tẹ́tẹ̀lẹ̀ kò padà fún ní ìfọ̀kànbalẹ̀ mọ́. Ohun gbogbo wá di kúrúmuṣu, gbogbo nǹkan ó lọ́pọ̀ mọ́ ara wọn. Àwọn kan wọ̀nyí ó wá dé pé bí tí ọkùnrin bá close níbi iṣẹ́ tán ó ń bọ̀ nílé a máa kẹ́mi sóò pé ilé tó ń tún lọ ẹ̀sìn òun mọ̀kàn tí ó lè tún lọ fa wàhálà lẹ́sìn débi tó bá wà nílé ọkọ̀ máa kó sókè ni. Tó bá wà níbi iṣẹ́ àbí ó bá wà ní ọ́fíìsì ẹ̀ ní ọkọ̀ máa balẹ̀. Tí ilẹ̀ bá ti ń ṣú díẹ̀díẹ̀ pé a ti bọ́ sọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ pé ilẹ̀ ti ń ṣú lọ díẹ̀díẹ̀ ni ó ti máa kọ́kọ́ sọ pé òun tún lọ sí ilé báyìí sìn
tó pé kò mọ̀ kó tó fẹ́ lọ bá ní ilé nígbà tó mọ̀ pé ilé ń gbóná mọ́ òun ní ara. Ṣé rí àwọn frustration yìí ó máa ń jẹ́ kí ẹ̀mí ọkọ kó dínkù ni, nítorí pé àìní ìfọkànbalẹ̀ yìí ó ń dí ọjọ́ orí kù díẹ̀díẹ̀ nínú ìrìn àjò ẹ̀dá ọmọ ọkùnrin ni. Nítorí jẹ́ pé gẹ́gẹ́ nǹkan tó fà á tọ́nà fi dá obìnrin sẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ni pé kó jẹ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún, kì í ṣe kó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀tá fún. Èyí túmọ̀ sí pé nínú ìrìnàjò ẹ̀dá ohunkóhun tí a bá fẹ́ ṣe ní ìrìnàjò wa ó nẹ̀tọ́, òfin sì faramọ́ pé kí wọ́n ṣe ìwádìí dáadáa kó tó di pé ó go to that length, kó ṣe wáyé dáadáa kó di pé ó gbé ìgbésẹ̀ lórí ìyàwó níní tàbí lórí ọkọ fífẹ́ pẹ̀lú ní ìyẹn lọ́bẹ̀. Àwọn nǹkan tó sì máa ń dá ẹ̀mí ọkọ kúrú jù kò ju pé too much thinking, kó tó ronú bí ìyàwó ọmọ ṣe máa jẹ, kó tó ronú ó fẹ́ san owó ilé, kó tó rántí àwọn bí ìsìnkú bí kò tí ṣe fẹ́nu san rárá àtọ̀làtọ̀ kó tó ronú ẹ̀ tí ń kẹ́ náà ìyẹn náà máa ń jẹ́ kí ó máa ń fà tẹ́kí bí depression máa ń wáyé. Torí nígbà míì ẹ̀wẹ̀ ó rọ àwọn kan lọ́rùn bẹ́ẹ̀ pé èlò níbi tó fẹ́ gbé fóun lọ́dún tí wọ́n lè rí san, tẹ́ pé owó ló wà nílẹ̀ yìí ó rọrùn bẹ́ẹ̀. Bó ṣe rọrùn fún àwọn tó rọrùn fún ló pọ̀ jù. Bẹ́ẹ̀ ni àwọn tó rọrùn fún ló pọ̀ jù tó pé àwọn lòmíì nínú ìrìn àjò wọn pẹ̀lú gọlọ́n lóun lọ fi san owó lé lọ́dọọdún ní every blessed year, lóun lọ fi san owó débi pé ọmọ máa yókò nínú owó iṣẹ́ wọn ni nínú ìrìn àjò bí oṣù bá ṣe ń lọ sí ọmọ máa yóò kúrò. Tọ́dún bá tún pé náà wọ́n á tún gbà lóun náà ni níbi iṣẹ́ náà ni wọ́n á tún san owó ilé náà ni. Gbogbo èèyàn kọ́ ni ló ní àǹfààní láti gbà lóun níbi iṣẹ́. Tó bá ti ra ní àǹfààní láti gbà lóun níbi iṣẹ́ gan ó nójú iye tó lè gbà nítorí pé ọmọ máa rètí ẹ̀ mọ́ sálárì pé ṣé ó wọ́ ọ̀tẹ̀ láti lè rí san bí ó wà bẹ́ẹ̀. Ẹlòmídẹ̀ nìyí iṣẹ́ tó ń ṣe kò sí tó fẹ́ fún lóhùn, iṣẹ́ tó ń ṣe bóyá iṣẹ́ normal business ní irú ẹ̀dá bẹ́ẹ̀. So ẹ̀kọ̀ọ̀kan níṣẹ́ wá then ó dẹ̀ máa san owó lé, ó máa san bíìlì fún ilé fún school fees fún àwọn ọmọ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ náà dẹ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ kan náà máa ṣẹlẹ̀ nínú family ìyàwó tàbí family ọkọ òun gan fún ara rẹ̀. Gbogbo yẹn náà ó máa ń mú depression wọlé kí bíyà ó máa too much thinking yìí kí ká tó rówó lé ẹlòmíì gan gbogbo ọkàn ni pé tó máa ti san owó lé tán ó ti bọ́ bẹ́ẹ̀ ni láì mọ̀ pé ó ṣe bẹ̀rẹ̀ ni kò tí ì bọ́ níbi kankan ní inú rẹ̀. Àwọn kan náà ti máa ń fà kí bíyà kí ẹ̀mí ọkọ kó máa dínkù díẹ̀díẹ̀ ẹ̀kan náà kọ díẹ̀díẹ̀ ni ló jẹ́ pé àwọn kan ló tètè máa ń jẹ́ kí ẹ̀mí ọkọ kó kúrú. Tẹ́ bá wo street ibo míì ẹ rí i pé view lè máa rí nínú àwọn landlord tó máa wà ń bẹ̀, landlady ló pọ̀ jù kódà bọ́ pé landlord meeting ní street kan for today tí àwọn tó bá wà ń bẹ̀ tí wọ́n bá jẹ́ 25 ẹgbàá yẹn sọ fún yín bí ọlọ́kùnrin máa tó bí ọlọ́kùnrin tó jẹ́ landlord tó wà ń bẹ̀ máa tó 5, gbogbo àwọn 20 tó kù landlady lè máa bá ń bẹ̀ tó lè jásí pé ọkàn ló kọ́ lélẹ̀ kó tó di pé wọ́n fi ilé ayé sílẹ̀. Kí ló dé fà ní pé àwọn depression yìí ó máa ń jẹ́ kí ẹ̀mí ọkùnrin kó tètè kúrú nínú ìrìn àjò ìgbésí ayé wọn tó lè jásí pé gbogbo akọ́lọ́nà fún lórí ọ̀fẹ́ láti ní tó wà ní ṣẹ́kù dé pé èèyàn tẹ̀lé máa là kò kọ́mọ̀ kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ rárá àti rárá. Kódà àwọn tó yẹ pé ọ̀nà tó wá gbà fún wọn pé owó wà bí iṣẹ́ kẹrẹ gan tí frustration ti ìyàwó bá dé báyìí gan àwọn gan àti lè súnlé gan nígbà míì gan ó máa ń ní ewu fún wọn láti lè súnlé nígbà míì torí pé
wọn mọ̀ nǹkan tí ó lè ṣẹlẹ̀ tí wọ́n bá súnlé. Àìmọye tó ń ṣẹlẹ̀, àìmọye tó ń ṣẹlẹ̀. Ṣé èyí obìnrin tó gbọ́ pé ọkọ ń fún obìnrin lóyún níta ni ní ká sọ ni nítorí pé ó lọ gbé pressing iron ó lọ ti bọ́ná ó ti ọ̀tẹ̀ dáadáa ó lọ fi jó ọkọ ẹ̀ níbi tó sùn sí ní lóru tó fi jó tó pé ibẹ̀ ni ọkọ ẹ̀ gbà fìlà sílẹ̀ ní ká sọ nípa owú kíkorò nípa owú jíjẹ. Irú obì tó ṣe yìí kí ló ń fẹ́? Owó wà, ilé wà, gbogbo nǹkan ló wà, company wà, gbogbo nǹkan ló wà fún ó tún wà fún ọmọ ẹ̀ pẹ̀lú ẹ̀ náà nípa owú jíjẹ. Ewu tó lè gbé sí ayé ẹ̀ sí nínú ìrìn àjò ayé yìí nípa owú jíjẹ tó kó fi kó bá ẹni ẹlẹ́ni tí tó kú láìpẹ́ ọjọ́. Ṣé ìyẹn ní ká sọ ni mélòó ni ká wí nípa àwọn tó ń dí ẹ̀mí ọkọ̀ kúrú ní orílẹ̀-èdè ní àgbáyé, mélòó ni ká sọ ní ipa ẹ̀. So Yorùbá ló máa sọ pé ẹni bá ló mọ̀. Nítorí nǹkan tí mo sọ yìí nípa dídá ẹ̀mí kúrú yìí lórí àwọn ọkọ àwọn tó péré ń ṣẹlẹ̀ nílé wọn lọ́wọ́lọ́wọ́ wọ́n á mọ̀ nǹkan tí mo sọ pé wọ́n á mọ̀ pé nǹkan tó gbẹni sọ yìí ó rí lè rí nítorí pé ó kan àwọn náà nínú ìrìn àjò. Èmi tí mo sọ̀rọ̀ gangan ó ti ṣe mí náà bẹ́ẹ̀ rí torí tó bá rà ògùn lọ́wọ́ àbúkí a ní pé ṣóṣe ọrí inú akọ́bẹ̀ ní ọ̀wọ́ ẹ̀ tó wá sí pé ṣóṣe ọrí tó bá rí pé yẹn ó believe pé ògùn tó fẹ́ tà fún yẹn definitely ògùn tó máa ṣe iṣẹ́ ni náà pàtí tó sọ pé ó ṣe rí. So èmi tí mo sọ̀rọ̀ gangan èmi gangan mo ní sákò lé fún ìyàwó rí kì í ṣe bí ọ̀rọ̀ ẹnu kọ́ tẹ̀gàn kọ́ tẹ́gbẹ́ nígbà tí frustration pọ̀ jù tí mo rí pé olè àgbẹ̀mí mi àwọn tó sì nídìí mi ní nílò wọ́n pọ̀ ju tí wọ́n ra wọlé lọ. Mo ní láti fi lílẹ̀ fún ni mo ṣọ́ sáàfù ni nígbà tí mo rí pé ó ti lọ pátí tó máa ń lọ kó tó dé mo kàn máa ṣọ́ mi tí mo mọ̀ pé ó jẹ́ kíní fún mi àti lájà àbòkù mi yá kó mo yẹ fi lílẹ̀ fún nìyẹn. Dèní yìí àpàdé mọ́ nítorí pé ìgbà tí mo rí pé ó fẹ́ gbẹ̀mí ara rẹ̀ láì kí ṣe ẹ̀mí mi mo fi lílẹ̀ fún náà ni. Ó lọ bẹ́ẹ̀ kódà ìkan ṣẹlẹ̀ sí àbúrò náà ní ẹni tó mẹ́ta ẹ̀nà tó jẹ́ pé kí ló ń pẹ́ ẹ̀nà ní January tí àṣèlétọ́ yìí tó jẹ́ àṣèlétọ́ náà ìyàwó náà ló fọ́ sórí títí tí ìránṣẹ́ padà fi di ẹni tó mọtí. Ẹlòmíì kò kí mọtí, ẹlòmíì kò kí smoke, ṣùgbọ́n nígbà tí wàhálà bá ti pọ̀ jù adẹni tó ń smoke adẹni tó ń mọtí. Ẹlòmíì kò lè mọtí, smoke ṣáá ni a ní pé òun fi ń calm around down ni. Ẹlòmíì dẹ̀ nìyí kò lè smoke, ọtí ní ọ̀rọ̀ máa mu. Irú tàbí tí wọ́n sọ̀rọ̀ yìí sìn ọtí ló ń mu ẹni tó pé níwọ̀nba ló máa ń take shot ọtí tẹ́tẹ̀lẹ̀ ó wá di ẹni pé ó wá di ṣáàmà nínú ọtí mímu. Tẹ́bí kò sígbà tó lè mọtí, ó mu lóru, ó mu lọ́sàn-án, ó mu lálẹ́, kò sígbà tí ò kì í mọtí nítorí pé ìyàwó fún ní sinmi. Bẹ́ẹ̀ ni ó fẹ́ ìyàwó kìíní kò fún ní sinmi, ó fẹ́ kìí kò fún ní sinmi, ó fẹ́ kẹta gan kò fún ní ìsinmi bó ṣe di ọlọ́tí nìyẹn. Ó wá believe pé tó máa kú ti mọtí tó máa ti jú tó máa ti délé kò sí nǹkan tó fẹ́ máa sọ tó fẹ́ bọ̀ ní etí mọ́ lẹ́yìn pé kò ń lọ sùn. But ọtí ló padà mú ẹlòmíì dẹ̀ ní ọtí ò bá ní ara mu kò bá system ẹ̀ mu rárá àtọ̀. Ọtí ni àbúrò mu títí kó dé pé bí ọtí padà fún ní damages ní àgọ́ àdé pé bí ó padà resort sí sígẹ̀tì tó pé bí ó wá di pé kó máa dín ìdẹ̀jẹ̀ kó lára kó máa fa ìjẹ̀ míì sí láti bẹ̀ lọ bí ìránṣẹ́ ṣe gba ibẹ̀ lọ ní January 7 bó ìgbà bẹ̀ lọ nìyẹn bó ìfà ilẹ̀ ní January 7 nìyẹn. Kí ló fà ní pé gbogbo pàtí kíní tí ń wọ́ọ̀sì lára ìránṣẹ́ yìí èmi kọ́ pé sákèésì pé ọ̀gbẹ́ni wá ń bí kí ló dé òun rú nǹkan kan ṣe òun ó ní nǹkan kan ṣe òun mo gbé jẹ́ káríra òun ní pé nǹkan kan ṣe òun wọ òkè pọ́lẹ̀ tó kọ́ ni pé àwọn ìyàwó jẹ́ kó ń gbádùn wọn fún òun nísinmi máa ní pé ara àsọ̀kọ́ náà nìyẹn náà jẹ́ káríra kàdé kí ni fún ẹ ní solution bí ó ṣe máa ń rin ìrìn àjò yẹn bóyá tó bá padà jíde ṣá bóyá àtúmọ̀ àríra dọ́nà bá pé ó tún lè jíǹde. Ibi tí mo mọ̀ lọ ni pé kí nǹkan tó bàjẹ́ ó máa ń da kí èèyàn tètè wá àtúnṣe sí i dáadáa nítorí
ọmọ tó kú ní January 7 yìí kódà ó bọ́jọ́ lọ́jọ́ lọ ní ọjọ́ tiẹ̀ kọ́ rárá pàápàá tó pé ọmọdé ṣì ni bẹ́ẹ̀ ni ọmọdé ṣì ni ọmọ 42 years pé ọmọdé ṣì ni tó pé tó báyìí di January tó báyìí di July 8 ló ṣe máa pé 43 years bọ́ bọ́ọ̀lù ṣe kára ẹ̀ pé bó ṣe máa ń nà ní lórí nìyẹn kò sí nǹkan tí a fẹ́ ṣe sí àárín yẹn àwọn ìyàwó tí wọ́n jẹ́ kó sinmi mo rò pé ìgbà tó ń gbọ́ padà kú sí tó fayé lẹ̀ kò sẹ́ni tó máa sọ fún wọn pé kọ̀ọ̀kan tó fara wọn ní ìsinmi ó káàkiri sí wọ́n ti lọ jáwé jẹ́ àbí tó máa ń pè wọ́n ti já sọ́wọ́nsìn nígbà tí wọ́n ti rán ọkùnrin lọ síbi kí wọ́n rọ lọ pé ẹni tó jẹ́ pé èèyàn tó jẹ́ pé bùjẹ́bùdàrí ni ọ̀nà dẹ̀ kẹ tó bá sọ pé ọ̀nà kẹ́yàn ọlọ́run kẹ ìránṣẹ́ dáadáa nítorí pé bájò kan aluminium village kan ni but frustration ti pọ̀ dé pé bóyá àgbà tí àwọn ìjọba àgbà tó gbẹ̀mí ẹ̀ ní ara wọn tó balẹ̀ àgbà tí ó tó lọ sinmi fún wọn náà tó balẹ̀ bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọdún yìí ìtara láti pọ̀ fún àwọn àtàyẹ pé bí à ń pàṣẹ orúkọ báyìí nínú ilé tó from January sígbà tó wà yìí sí kò tí ju 2 months and some days left for now bá rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọkọ síyàwó kò ṣeé kà rárá àtọ̀làtọ̀ gbogbo náà là ń rí lórí social media là ń rí lọ́tún lọ́sì bí báwọn ọkùnrin ṣe ń kú tó ń bẹ́ pé àwọn ọkùnrin ṣe ń kú láì jẹ́ pé bí wọ́n pé ọjọ́ tó pé wọ́n yẹn ń kú there are solution for it none of ni alìgbà review solution bó lè jẹ́ pé àkókò fi bẹ́ẹ̀ gbà láyè láti ṣàlàyé fún solution àmọ́ a ní àǹfààní láti pè sórí nọ́mbà tẹ́ ń wò nísàlẹ̀ fọ́nrán tẹ́ fi ń wò mí yìí ẹ pè mí sí orí aago a ṣàlàyé bí àwọn ọgbọ́n tí a lè ṣe kíni tí a lè máa lò láti bọ́kò nínú àwọn wàhálà yìí àbí a ní nǹkan míì láti béèrè fún tẹ̀síwájú ìrìnàjò ìgbésí ayé wa a ní àǹfààní láti pè sórí aago yìí láti béèrè àti láti yànnà náà fún bó tó àti bí ó ti yẹ tó gbogbo àtọ́ pé àṣìtú wà nínú ìgbèkùn lórí kí ìyàwó inú ilé wa kó máa fọ́ sóòtù àná tọ̀ ọ̀nà tí bọ̀yá kò ní ibẹ̀ ṣùgbọ́n ọgbọ́n wà táàdá sí eléyìí akọ wa ni pé ẹgbẹ́gbẹ́sẹ̀ báyìí eléyìí kìí ṣe pé lóòótọ́ kò sóhun tí àdúrà ṣe tì àmọ́ àánú gbọ́dọ̀ gbégbésẹ̀ pé bí a ṣe ń ṣe kí ni bí a lè ṣe bọ́ nínú gbogbo ìrìnàjò frustration yìí àwọn obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ náà kìí ṣe pé àwọn náà wọ́n ya dìgbò ligi àbí ìwà àwọn náà dá débẹ̀ náà ni so èyí tó jẹ́ ẹ̀bi tiwa náà tó jẹ́ àwọn ọkùnrin náà a máa mọ̀ èyí tó sì jẹ́ tí àwọn ẹ̀bi tàwọn obìnrin náà á jẹ́ kọ́kọ́ náà kó mọ̀ àti bí ọkùnrin ṣe máa ṣe àtúnṣe tó tẹ́ bá wò dáadáa ibi tí ọkùnrin bá wà tí obìnrin bá ti sí ní ibẹ̀ àwùjọ yẹn kò lè dùbò tàbí bó ti yẹ ẹ̀mẹ́yìn ká pọ́rọ̀ fúnra bẹ́ẹ̀ ni nítorí pé amúlùdùn lóbìnrin jẹ́ nínú ìrìn àjò ayé gbogbo ọkùnrin ní amúlùdùn lóbìnrin jẹ́ so wọ́n ṣe ń tàlẹ̀ tánù bíbélì kan sọ nípa wọn ní pé ohun èlò ẹlẹ́gẹ́ ni obìnrin jẹ́ bí ẹ̀yin ṣe rí tẹ́pẹ́ a máa ń pẹ́ bẹ́ẹ̀ náà ni ìrìn àjò obìnrin náà jẹ́ sí ọkọ gẹ́gẹ́ bí adé lórí wọn gẹ́gẹ́ bí ọlọ́fi fẹ́ ṣe adé lórí ìyàwó wa àwọn aya wa pẹ̀lú ẹ̀ náà tí kò sí ohun tó máa ní positive tí kò ní negative kò sí ohun tó máa dùn ní àkàn tí kò ní dẹ̀ pé bí ó ti fẹ́ mú ìdàkejì wa náà díẹ̀díẹ̀ ìdàkejì náà ni láti rí àlàfo pé frustration yìí ó jẹ́ kí ẹ̀mí àwọn sọ̀rọ̀ pé ó máa ń dínkù ó tètè máa ń yá tó sì jẹ́ pé kò yẹ kó rí bẹ̀ lóòótọ́ kò sẹ́ni tó gbàdúrà yìí pé kí ìyàwó òun kó ṣáájú òun kú kò sẹ́ni tó gbàdúrà ẹ̀ but ẹ̀mí ọkọ ogun fún ara rẹ̀ ẹ̀mí òtó náà gbọ́dọ̀ gùn kí àwọn méjèèjì kọjọ lo àwọn gbó pẹ́kípẹ́kí
kémi ọkọ̀gùn aṣáà rí ọkọ àtìyàwó dé pé wọ́n jọ dàgbà wọ́n jọ fi irun dúdú bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ni at the same time wọ́n sì jọ fi irun funfun lo ìgbà ogbó wọn náà ni láàárín ọlá láàárín àwọn ọmọ àtọmọmọ wọn pẹ̀lú ṣebí Ọlọ́run náà ló ṣẹ̀dá àwọn yẹn náà ọ̀nà wọn ṣáà ní orí méjì so àwọn tó wá jẹ́ pé bóyá pẹ̀lú irun dúdú náà la fi marry irun dúdú látún ti dè gbà lọ́nà tó yẹ pé earlier dead yìí ó kú dẹ̀ ká tó so a gbọ́dọ̀ ṣe àtúnṣe ara àtúnṣe náà ni ètò fi wáyé láti lè pa sí àkíyèsí bótó àti bí ó tiẹ̀ nítorí pé obìnrin iyọ̀ lóbìnrin jẹ́ nínú ayé ọkùnrin kò sọ́kùnrin tó lè gbàdúrà pé kọ́nà kó mú ọ̀rọ̀ obìnrin kọ́nà kó mú kó nínú ayé òun kò possible nítorí pé tó bá ti sí bẹ́ẹ̀ kò sí wọn tó lè kójọ náà kò tí ì pé kò tí ì kún náà ni kò tí ì balance ó wà imbalance so ó wà inconclusive so ó better kí a kọ́ bí a ti ṣe lò àwọn tá a ti mọ̀ pé nínú ìrìn àjò wa o kò sọ́gbọ́n ká má face frustration nínú ìrìn àjò nípasẹ̀ ìyàwó tí a fẹ́ sí ilé tó gbé nínú ìrìn àjò ẹlòmíì ó máa wà bẹ́ẹ̀ fún un but ó máa kọ́ bó ṣe máa rí manage ni ó máa kọ́ bó ṣe máa rí manage ni tó pé gbogbo obìnrin náà kan ló ya dìgbòlugi àìmọye ọkùnrin kan tó ya dìgbòlugi gan tó ya dìgbòluṣó gan fún àrùn tó pé obìnrin mi wà kò rẹ́ẹ̀dì láti frustrate rẹ̀ ọkùnrin mi ló fa ọwọ́ rẹ̀ fa ìfàkúfà wọlé fún ara rẹ̀ kó rí pé ìyàwó ẹ̀ tó change sí so gbogbo nǹkan wọ̀nyí náà ni a ní láti balance up nínú ìrìn àjò ọkọ àti aya pẹ̀lú ìdí náà jẹ́ pé bẹ́ẹ̀ káwọn ọkùnrin kan tó marry àbí kọ́kùnrin àtobìnrin kan tó marry wọ́n máa ní pé kó lọ fún marriage ṣé marriage counseling ni àbí kí ló máa ń pè náà pé wọ́n máa ń kọ́ lọ fún lè like 3 months náà máa kọ́ fi ṣèyẹn fún wọn náà kó tó di pé wọ́n tó so wọ́n pọ̀ nínú ìrìnàjò ìgbésí ayé lọ́kọ láya àmọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ètò tí máa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ wọ́n máa ń fẹ́ kí adé ọgbọ́n kan bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀rọ náà kọ́ láyé o gbogbo ẹ̀rọ náà kọ́ láyé gbogbo ẹ̀rọ náà kọ́ ní oṣó gbogbo ẹ̀rọ náà kọ́ ní àjẹ́ gbogbo ẹ̀rọ náà kọ́ ní emèrè ẹlòmíì a ní pé tí ìyàwó ìbá ti bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ wá níyà emèrè ni ó tútù jẹun lórí ẹ̀ ẹlòmíì lè sọ pé àjẹ́ níyàwó òun nítorí pé kò mọ bó ṣe máa kò mọ bó lè ṣe tu ìyàwó ẹ̀ a ní pé àjẹ́ níyàwó òun èmi lè sọ pé èmi níyàwó òun pé tóun bá ti ní mi sọ́dọ̀ ìpínlẹ̀ báyìí ìgbà iníṣẹ́ máa ń dojú rú kóun náà gọ yẹra ẹ̀ wò dí mo sọ pé kò sáyè tó láti mẹ́ni lọ sí àwọn eré àgbo bíbẹ̀ yẹn àyàfi tó kí bíyà àwọn táwọn fèsì kan bẹ̀ àbí tá a ti rí symptom orúkọ bẹ̀ nínú ilé wa a ní àǹfààní láti pè sórí fọ́nrán aago tẹ́rin lórí fọ́nrán tẹ́fí ń wò mí yìí a ní láti pè sórí ẹ̀ láti jom tọrọ ní orí ẹ̀ àti láti kọ́ bí a ṣe máa ṣe bá lè ṣe rìn tí pé tó máa gbé tó pé ìyàwó wa kò ní kẹ́yìn sí wa yóò kọjú ayọ̀ sí wa tó lọ́jọ́ tòní ọdún kò ní ju báyìí lọ ìtókù tún di lẹ́yìn ètò nígbà tí yàtọ̀ máa jọ fi ọ̀rọ̀ jom tọrọ fún àwọn nǹkan tó bá fẹ́ rú wa lójú nínú àwọn nǹkan tá a ti gbọ́ sẹ́yìn ni àbí tá a gbọ́ lọ́wọ́lọ́wọ́ ni àbí nínú ìrìn àjò ìgbésí ayé wa àbí bí a fẹ́ ṣe ìrìn àjò ti ọdọọdún yìí ẹ pè mí sí orí aago àjọsọ pé tó àti bí ó ti yẹ nínú ìrìn àjò náà then nípa void hours tí mo ṣe lọ nìkan bí 2 weeks ago náà àwọn kan pè mí lórí ẹ̀ pé kò yá wọn tó mo ní kó gbára pé padà kí n ṣàlàyé bó ṣe máa lò fún wọn àwọn tẹ́ pé àbọ̀ lábẹ́sí kí ni void hours tí mo ṣe Nigeria table mo fi program ẹ̀ plus minus kò ní láti ṣe láti get a climate ibi tí a wà níbi tí a bá wà láti mọ time tí ó yan jẹ́ ní ibẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá ṣì ní àǹfààní láti pè mí ẹ pè mí màdúṣàlẹ̀ lẹ́ẹ̀kúnrẹ́rẹ́ sí bó tàbí bí ó ti yẹ tó èyí olólùfẹ́ mi orúkọ mi kò tún yí padà èmi ní ọ̀jọ̀gbọ́n Ìbítọ́jú Joshua á tún máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.